أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله adúpẹ́ fún Ọlọ́run Ọba tọrọ àlékún kẹ́ àti gẹ̀ fún Ànábì wa sallallahu alayhi wa sallam adúpẹ́ fún Ọlọ́run Ọba tó tún jẹ́ kí a pàdé ní àsìkò wa yìí bí a ṣe máa pàdé lóòrèkóòrè a kí ẹ̀yin olùwò wa olùtẹ̀lé wa lórí ètò yìí ní kíkí ti Islam pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run Ọba ní àsìkò wa yìí in tí a tún ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ rí pé ń gbò jẹ́ pé ń tọ́lọ́run ló ń torí rẹ̀ dá wa òun náà ni ká jọ́sìn fún ìjọsìn sì ní a gbọ́dọ̀ ṣe kó jẹ́ pé tí Ọlọ́run Ọba ó gbà ni tí àwọn májẹ̀mú tí Ọlọ́run Ọba fi máa gbaṣẹ́ tó gbọ́dọ̀ pé ń bẹ̀ wo àwọn tó wá jẹ́ jọ́sìn tá à ń ṣe yìí àwọn nǹkan kan wà tó jẹ́ pé tí a bá sára fún wọn yóò máa ba àwọn iṣẹ́ yẹn jẹ́ ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run Ọba tó sọ́nù al-Qur'an al-Karim Ọlọ́run ní wa qadimna ila ma amilu min amalin faj'alnahu haba'an ma'thura Ọlọ́run ní a wo in tí wọ́n ṣe síwájú nínú iṣẹ́ ẹ̀rí nǹkan wọ́n ṣiṣẹ́ o lára iṣẹ́ tó jẹ́ pé inú tiwọn náà ó dùn sí tọ́kàn ó balẹ̀ sí ṣùgbọ́n Ọlọ́run ní àwa sọ iṣẹ́ yẹn àwa sọ di eruku tá a kù dànù ó túmọ̀ sí pé iṣẹ́ yẹn ò di gbígbà lọ́dọ̀ Ọlọ́run Ọba nìyẹn ó túmọ̀ sí pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé téèyàn ò bá ṣọ́ra fún bí bá ń ṣiṣẹ́ so ó lè máa baṣẹ́ yẹn jẹ́ téèyàn ó sì máa rò pé òun ti níbi tí ó dé sí ní alkiyama ṣùgbọ́n tó jẹ́ pé ibi tí ó wà dé sí ibi tí inú rẹ̀ ò ní dùn sí ni àkọ́kọ́ nú àwọn nǹkan yẹn tó jẹ́ pé a gbọ́dọ̀ ṣe ara fún òun náà ni shirk ìmọ̀ mórogún pẹ̀lú Ọlọ́run Ọba ìmọ̀ mórogún pẹ̀lú Ọlọ́run gbogbo ohun tí ń jẹ́ ìjọsìn tá a mọ̀ níjọsìn pátá a gbọ́dọ̀ dájú rẹ̀ pẹ̀lú míì àyàfi Ọlọ́run Ọba Allah gbogbo àwọn tá a ti mọ̀ láwọn iṣẹ́ ìjọsìn ìrun àwẹ̀ nǹkan kan ní o ara ìjọsìn ní àdúà á tọrọ oore á wàṣọ ń bi àìdá á wà nǹkan kan Ọlọ́run lá dojú rẹ̀ kọ so ashirk a gbọ́dọ̀ gbìyànjú láti jìnà sí a gbọ́dọ̀ pé nǹkan kan míì lọ́lọ́run lẹ́yìn Ọlọ́run a tún gbọ́dọ̀ tún lẹ́lòmíì jẹ́ ń tún lọ bá lágbájá jẹ́ ń lọ bá ìyá báyìí jẹ́ ń lọ bá ṣéhù báyìí gbogbo ẹni tí bá ti ń ṣèyùn ó morogún pẹ̀lú Ọlọ́run a gbọ́dọ̀ jìnà sí ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí máa baṣẹ́ jẹ́ tó jẹ́ pé ara àpín kan nù pin ìmórogún pẹ̀lú Ọlọ́run Ọba gan náà Ànábì sàlá ń pè kódà Ànábì sàlá ń pè ní shirkul khafi ìmórogún pẹ̀lú Ọlọ́run Ọba tó jẹ́ pé ọ̀pamọ́ òun náà ni àríyá ṣe àrí mi gbogbo ní tá a bá ṣe a gbọ́dọ̀ ṣe nítorí pé Ọlọ́run ní kó rí wa kó san wá lẹ́san rẹ̀ àwọn ìjọsìn a gbọ́dọ̀ ṣe pé ó yẹ kí lágbájá náà àwọn ó ti ẹ̀rí pò náà ń ṣe nǹkan báyìí wọ́n ń sọ̀rọ̀ ẹnìkan ó fún wọn ní nǹkan kan mọ́ṣáláṣí pé iṣẹ́ Ọlọ́run náà ló ń dá sí o nígbà wọn wá ń dákọ àwọn táwọn náà ní contribution ní sí mọ́ṣáláṣí nígbà àwọn ìdákọ rẹ̀ lọ́ba ní ẹ lọ bá ìmáàmù ṣé wọn ò sọ pé náà mú nǹkan wá ní irú ilé ìlè bàṣẹ́ èèyàn jẹ́ so a gbọ́dọ̀ jìnà sí àríyá lára tí máa bàṣẹ́ èèyàn jẹ́ tá a gbọ́dọ̀ jìnà sí òun náà ni àrídà ẹ̀ńtọ́lọ́n bá ti ṣe tó ti jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ máa bẹ̀lọ́ nkọ́lọ́ ń jẹ́ kó bọ́lọ̀ ń pàdé pẹ̀lú ìsìláàmù rẹ̀ yẹn ni gbogbo àwọn tẹ́tẹ́sù máa mú wá báyàn tí wọ́n fi wá òpó òun ò ṣe ìsìláàmù mọ́ gbogbo orú tó ń tàn bá ti rí owó ṣe kọ́ ga kó ti lè wò ó tó bá ṣe rí dá tó lóhun ìsìláàmù mọ́ nǹkan yẹn ò ní ṣàǹfààní kankan fún mọ́ a gbọ́dọ̀ gbìyànjú lára tí máa bá ṣe èèyàn jẹ́ òun náà ni kèéta kí ni ń jẹ́ kèéta òun náà ni kọ́lọ́run Ọba ó ṣe ìdẹ̀ra kan fẹ́nìkan kó ṣàánú kan fẹ́nìkan kó wá jẹ́ pé ìwọ òun rò lọ́kàn ara ẹ pé ìtọ́lọ̀ ń ṣeun kì í síbi tó yóò ṣe sínú òun ràn kan pé nǹkan kò yẹ kó wà lọ́dọ̀ ẹni yẹn ó yẹ kí nǹkan ó tiẹ̀ kú lọ́dọ̀ rẹ̀ so ilé kéta ni ó ń ṣe Ọlọ́run sàlẹ̀ ń di ó yẹ wa gánú àdéhìsì kan pé kéta iná máa jẹ sí eré èèyàn téèyàn bá ṣẹ gẹ́gẹ́ bí iná ṣe máa jẹ gé ìṣẹ́pẹ́ tó túmọ̀ sí pé èèyàn máa ṣiṣẹ́ eré tí ó rò pé òun ti ṣiṣẹ́ eré tọ́pọ̀ tí ó sì wà ńlẹ̀ tó yẹ pé àwọn ibi kéta àtàrà àwọn nǹkan tá a kà yóò sì jẹun tí yóò máa jẹ iṣẹ́ yẹn lára ní tàní sàlẹ̀ ń sọ fún ọ̀nà àdéhìsì kan náà ni àdéhìsì muflis mẹ́ta nàbí ní jẹ́ mẹ́ta ní muflis nínú àwọn àlùmọ̀ mi ànábì ní nígbà tí wọ́n mọ̀ àwọn ní ẹni tí ò lówó tí ò níyì ni ànábì ní rárá o ẹni tó jẹ́ muflis òun náà lẹ́ni tó jẹ́ pé ń kírun ń gbààwẹ̀ gbogbo iṣẹ́ eré rẹ̀ tọ́lọ́ ní a máa ṣe láyé ní í ṣe ṣùgbọ́n pẹ̀lú bí ṣe ń ṣe eléyìn kọ́dé dọ́là mahada ó ti ṣàbòsí fún ẹlòmíín nú àwọn èèyàn sáfàkàdá mahada ó ti gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn lè akala lahmahada ó sọ̀rọ̀ ilé lẹ́yìn obè lè jẹ́ lẹ́yìn gbogbo orú àwọn nǹkan wá ẹ̀ṣẹ̀ yẹn ìwà ẹ̀ṣẹ̀ yẹn náà ní tó jẹ́ pé òun náà máa baṣẹ́ rẹ̀ èèyàn jẹ́ ni tó jẹ́ pé èèyàn ó ti ṣe wàhálà yóò rò pé ó ní
òun ti ní tí ó dé bá wájú Ọlọ́run ṣùgbọ́n tí ó bá dọ̀hún yóò lọ wà nínú àwọn tọ́lọ́run bá sọ nínú àyà tá a kà lákọ̀ọ́kọ́ yẹn qadimna ila ma amilu min amalin pé Ọlọ́run ní àwa wo tí wọ́n ṣe é lẹ̀ nínú iṣẹ́ ṣùgbọ́n gbogbo yẹn wá di tí Ọlọ́run ọba ò gbà ja'alahu Allahu haba'an ma'thura Ọlọ́run wá sọ di ní tó jẹ́ pé eruku tí wọ́n kù dànù ni látàrí pé àwọn tí máa ba iṣẹ́ rí jẹ́ wọ́n ti kó sínú rẹ̀ àbí Ọlọ́run náà àánú rẹ̀ gbogbo àwọn iṣẹ́ wa tá à ń ṣe Ọlọ́run dápẹ́ṣẹ́ àgbáńjọsìn fún wa ní tí máa ba iṣẹ́ rí jẹ́ máa yàn lọ Ọlọ́run má jẹ́ ká kó sínú rẹ̀ wala la hawla wala quwwata illa billah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.